post. ẹ mọ̀ bóyá wá ṣàgbọ́rọ̀ ní ṣẹ́sírì ẹ fún un smell. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. mo rí pé wọ́n ti ń lọ́run wájú wọ́n ti ń lọ mọ́ ti pàkó èmi ò dẹ̀ ní fẹ́ bẹ́ẹ̀. mo rí pé post tí mo post last post mi tí mo post tí mo ṣe ń tọ́ mo rí pé ó ti ń generate àwọn unnecessary controversy kan tí ò fi bí kọ́kọ́ kàn mí tí n bá ṣe ń tọ́ mo reason tí mo ṣe ń tọ́ tí mo wá ṣe yẹn wá dàbí ẹni fọwọ́ tí kò náìvù papọ̀ mọ́ ń rìn lọ nígboro ẹ ti wá mú wájú ẹ ti mú wọ́n tẹ̀ pàkọ́ ẹ ti ń dà á pọ̀ ẹ ti ń láwọn èèyàn kan náà ń bá wí èèyàn kan náà ń bá sọ̀rọ̀ èèyàn kan náà ń bá ṣe ẹjọ́ nítorí tọ́lọ́hún níjọ́ wo lẹ rí mi ní ìdí rògbòdìyàn tí ó kàn mí tí n bá ní issue pẹ̀lú anybody máa wá fún onítọ̀hún directly ni sọ̀rọ̀ mi yìí whatever tí ò bá máa lọ because mo tún wá rí pé èèyàn kan tún wá mú ń tọ́ mi wọ́n tún mix yẹ wọ́n garnish yẹ wọ́n tún fi make headline lórí ọ̀rọ̀ tí ó kàn mí tí mi ò fi rí kankan like I'm less concerned but kí ló wá prompt reason tí mo ṣe ń ṣe fídíò yìí òun ni pé kẹ́ ẹ ṣe kíni kẹ́ ẹ má lọ́run wájú pọ̀ mọ́ ti pàkọ́ because some people with private accounts wọ́n DM mi wọ́n dẹ̀ make àwọn certain references kankan débi tí wọ́n involve ọmọ mi sugar okay not a switch sorry about that mo wá rí pé àwọn kan wọ́n tún ní effrontery count wọ́n wá make reference to have anything related or close to them for whatsoever reason. If I make a post on my page, as long as I am not referring to you directly, please do not assume my post is for you. Sometimes we just post stuff, to catch cruise or make fun or, And as a matter of fact, I made that post because of the song, Timolesi. And yes, of course, Unto to you, my friends, my fans, my family. Tó jẹ́ wípé mo release orin láti on the 29. Gbogbo yín ń gbádùn orin yẹn. Orí, the title is Orí. Ẹ ń gbádùn ẹ̀. Ó ń sink sí Akínyẹmí ara yín. Ẹ dẹ̀ kọ̀. Ẹ lè support mi, ẹ lè like, ẹ lè repost, ẹ tún lè mú orin náà kẹ́ fi ṣe reels. Àwítán ẹlẹ́ fẹ́ràn mi, àwítán ẹlẹ́ like mi, ẹ̀yin kan ẹ máa pe mọ́mí lágbájá, ẹ máa pe my baby, ẹ máa pe my kìnìkan, ẹ lè mú orin mi kẹ́ fi dára. Ẹ lè mú orin orí kẹfì dára. Uncle Muyiwa Adémọ́lá wọ́n ṣe orí ribet ẹ̀yin kan náà ẹ̀kọ́ tí ìbẹ̀rẹ̀ sí ní support àti ìbẹ̀rẹ̀ sí ní ríṣẹ́ owó yín. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló ṣẹlẹ̀ gangan kò yé mi. Ń tọ́ fún yín.
ẹ kúrò lẹ́ o ẹ̀yin tèmi ọ̀bọ̀sán àgbáàrọ̀ owó bíkíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ẹ pẹ̀ tún rí mi àríwú lọ́sàn-án mi ò kò kí n ṣàdédé jáde báyìí tí ò bá sí any important thing tó bá ń trend lórí social media street wa yìí. Káwa wọ́n ní ìwà ká tó bẹ̀rẹ̀ intervention yìí ẹnikẹ́ni ní wo bá rí tó bá wá fi kọ́mẹ̀ntì sí abẹ́ comment section mi àbùkù ló máa kàn. Ṣé rígi yìí orí ẹnìyẹn ló máa gbó sí. Ṣé àwọn míì máa sọ pé àwọn ò lẹ́kọ̀ọ́ àbí ìyá yín ti dé kí ó kọ̀ yín gbogbo yín pátá ẹ mọ̀ bọ̀ ẹ wá ṣàgbọràn bí ṣe ti rí ẹ fi mú smell ẹ wá wíwìkúwì bóyá oníkálukú kọ́ ló lẹ́nu ẹ̀ tó fi lè sọ ohun tó bá fẹ́ sọ ni ẹ wá bú mi bí bọ̀ mo mọ̀ mi ò ní àwọn audience tó ń ṣe fracas náà mo mọ̀ pé wọ́n á farabalẹ̀ gbọ́ mi wọ́n á dẹ̀ mo mọ̀ pé wọ́n á fi ọpọlọ pípé wọ́n á fi gbọ́ mi ọ̀rọ̀ mi dẹ̀ máa yé wọn. Ọ̀rọ̀ Lizzy Anjorin àti Tope Alabi ni mo tún ní kémi náà ganu sí. Kí ni nǹkan tẹ̀yìn èèyàn wá rí sí nǹkan tó ṣe lẹ́yìn? Èmi o opinion tèmi rí sí o ni mo rí ó fẹ́ jọ bíi pé àwọn èèyàn inherit hatred púpọ̀ wọ́n jogún ọ̀tá látọ̀dọ̀ àwọn yòókù tèmi lè pe ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nìyẹn because wọ́n ní kéèyàn wá ṣe surprise shout out fún yàn ẹ wá nípa ẹgbẹ́ra láti ilé ẹ wá dé ṣọ́ọ̀bù Lizzy pàtẹ́ realize pé Lizzy ni ìgbà yẹn ẹ wá ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé ẹ̀yin ò ní lè perform kí ṣé ẹ̀yin àti Tope Alabi àti sister Tope Alabi mo bá sọ̀rọ̀ yìí ṣé àwọn àti Lizzy ṣé any problem tẹ́lẹ̀ ni ṣé Lizzy ní ẹ̀yin àti Lizzy ní any personal issue tẹ́jọ́ ń fà táàmù because àwọn ò mọ̀ bí Lizzy ṣe ń búyàn tó ń ṣe pá tó ń ṣàwọ mi ò ń tẹ mo ń wo fídíò everybody jẹ́jẹ́ mi ti bá ń kọjá lórí social media any fídíò tí bá rí màá wò nígbà míì màá comment nígbà míì mi ní comment màá rọra waka pass jẹ́jẹ́ mi but àwọn míì máa ń wà bẹ́ẹ̀ pé èèyàn á kọ̀tẹ̀ dúró síbẹ̀ láti ìgbà tí mo ti ń gbọ́ tí Lizzy ti ń ṣe fídíò fáwọn èèyàn èmi ò rí ibi tó ti ṣe fún sister Tope Alabi rí o bọ́rọ̀ wọn ṣe ń trend tó jẹ́ pé wọ́n ń nípa tọ̀rọ̀ ọmọ wọn ni nípa pé ọlọ́run gbá ni ọlọ́run àwo ni kankan tá a gbọ́ nígbà yẹn lóríṣiríṣi nǹkan tó ń ṣe mi ò rí kí Lizzy ó kọ́mẹ̀ǹtì rẹ̀ kí ni Lizzy lè ṣe fún wọn wọ́n wá nípa àwọn tó ń interview àwọn tó ń jẹ́ ọmọ ọ̀rẹ́ Lizzy wọ́n ní pé Mr. Tope Alabi sọ wípé ẹ̀ka láwọn ló yẹ kí Lizzy pé àmọ́ ẹ̀jọ́ ṣé tó bá fẹ́ surprise èèyàn ṣé ẹni ìyẹn máa ń mọ̀ ni tí ó fi wá pé ààyè tẹ́ fẹ́ lò láti fi surprise mi ìyẹn jẹ́ kí n kọ́kọ́ pè ná because kò yé mi báwo ni surprise àṣẹ máa wá di surprise sí nígbà tẹ́ dé ṣọ́ọ̀bù Lizzy tó ipá yín gangan lẹ wá surprised instead tó yẹ kẹ́yìn lọ surprise èèyàn pé happy birthday to you èmi ò rò pé kíní yìí kò yé mi ṣá mi rí bí pábòsì díẹ̀ wà ń bẹ kò dẹ̀ da ká máa gang fight it's not good tí Lizzy bá ṣe igbá tó ṣàwo tó ṣe kòkó bàbá sásùn kò sí ìjẹ ẹ̀yin personally ní my own opinion gẹ́gẹ́ bá ṣe ń rí gbogbo ẹ̀ bó ṣe ń lọ lórí social media yìí o èmi ò tí rò pé Lizzy tí ì ṣẹ̀yìn bọ́ kẹwàá lẹ débì kan another thing mi fẹ́ advice ni o ká ní pé bá ṣe ń ṣe ministry yìí nìyẹn sister Tope Alabi kò dá o because báwo ni wọ́n ṣe ní láti ilé yín pé kẹwàá láti bóyá fíìsì yín ni àbí anywhere tí wọ́n á dẹ̀ gbé sí yín sínú bọ́ọ̀sì fẹ́ wàá máa wara yín lọ tẹ́ wàá ní mo location tẹ́ ń lọ tẹ́ mẹni tó ní ọwá tó ní location yẹn tẹ́ mẹyàn tó tẹ́ mẹni tẹ́ lọ ń surprise tẹ́ dẹ̀ ń lọ Ọlọ́run ní jẹ́ kẹ́ bọ́ sọ́wọ́ àwọn kidnapper o because ó fọ́nì sẹ́ni o tẹ́ pé ká ní tán tẹ̀ wá fún yín ní location tẹ́ wá drive tẹ́bẹ̀ tán wá tilẹ̀kùn mọ́ yín tọ́yìntò ó kù bí tẹ́ máa rìn báwo lẹ ṣe máa ṣe èmi ò táyé pé bóyá management ń ṣe yẹn pé ẹ̀kọ́ máa drive ẹ̀ ní mẹni tẹ́ lọ ń bá Ọlọ́run ní jẹ́ kán kàn wá sọ́wọ́ ọ̀tá wa o
èmi ò rò pé ó dáa tó ní aspect pé ẹ mọ bí tẹ́ ń lọ yẹn o ẹ tún wá débẹ̀ ẹ tún wá mọ̀ pé Lizzy ni and you have right to your opinion or whatever but honestly èmi ò ọ̀rọ̀ yẹn nǹkan tó ṣẹlẹ̀ yẹn ò dáa tó kó kù díẹ̀ káàtó ọjọ́ ìjẹ rẹ̀ ni kéèyàn wá ní tó máa ń sàmì ẹ̀ṣẹ̀ ká ló lè dúró tí Lizzy bá jẹ́ èèyàn burúkú ayé àtọ̀run tó jẹ́ pé òun ló tiẹ̀ wá burú jù gẹ́gẹ́ bí a ti wò pé àwọn ń búyàn òun ṣe gbá òun ṣàwò tẹ́ bá kọrin fún tán tẹ́ ṣe gbogbo ó lè jẹ́ kódà orin tẹ́ lọ́kọ fún yẹn gan lè jẹ́ opportunity fẹ́yìn gan láti rò pé àbúrò ọ̀rọ̀ wà lémi kan ìwọ kan kẹ́ wá bá sọ̀rọ̀ pé àtò bye mo wà skeptical nígbà àwọn sọ pé kí n wá kọrin fún ẹ because mi ì fẹ́ káwọn tí wọ́n ń drag mi mọ́ ẹ whatever but mo mọ̀ pé agbára Ọlọ́run ká gbogbo yẹn mo fẹ́ rí ẹ kí ló dé kí ló ń ṣẹlẹ̀ kẹ́ ẹ̀ wá pé kẹ́ ẹ̀ invite ẹ kẹ́ ẹ̀ opportunity yẹn tẹ̀ wá invite ẹ personally kẹ́ ẹ̀ wá ní word pẹ̀lú ẹ níta bá sọ ó lè gbọ́ náà and gbogbo tí Lizzy dẹ̀ ń ṣe kégún wọlé kájá má gbò kí ṣe gbogbo ara ajá ló gbà àwọn tí wọ́n ní Lizzy ń ṣépè fún tí ń ṣépè fún ọmọ wọn tí ń ṣe gbá àwọn náà ń ṣépè fún they are coming for her too so wọ́n bá come for her tó bá come for them in return ẹ dákun tit for tat ni wọ́n ní ẹni tọ́wọ́ ẹ̀ bá dùn téèyàn méjì bá ń ja owó ẹnìkan máa dùn ẹnìkan ju ẹnìkan lọ gbogbo oríṣiríṣi téèyàn rí yìí gan ó ti dàbí pé thread oníkálukú wọn wá inherit thread towards that woman I don't know because òun kọ́ ló máa kọ́kọ́ jẹ́ second wife tí ó kọ́kọ́ fọ́kọ mi woman tí òun àti ẹ̀dẹ́jọ́ ń jà sọ́kọ yìí náà dẹ̀kọ́ ni first wife third wife ni according to gbogbo nǹkan tá gbọ́ ìyẹn Tinubu Fọlábí kí ló ń porúkọ lady yẹn and that lady should even thank Lizzy torí pé pẹ̀lú pé mo Lizzy ní gbogbo pé mo àwọn celebrities yẹn àti sọ pé ó jẹ́ rival Lizzy yẹn ni ló gbé wá sí limelight ta ló mọ̀ kò sẹ́ni tó mọ̀ náà so gbogbo kéèyàn máa jogún gbogbo àwọn tíátà practitioner tó jẹ́ bíi kan bíi tó yẹ kó jẹ́ wọn àti Lizzy kọjọ jẹ́ the same tó jẹjọ́ bíi peer tó jẹjọ́ bíi group gbogbo wọn mú girl yìí mọ́ra ẹ̀yin kẹjẹ́ ká fi fọ̀rọ̀ rora wa wò náà kò yẹ kó rí bẹ́ẹ̀ ní tí wọ́n ń ṣe fún yẹn ò dáṣẹ́ kó kúrò láyé ni ẹ̀yin náà tí ò wá ṣẹ̀yìn kò ròyìn ẹ̀yin náà wá decide ẹ̀ kàn disgrace ẹ̀ lóòótọ́ ó ń sọ kò dòun kò ṣe gbá yes mo like ẹ̀ bó ṣe take ẹ̀ in good faith yes for the first time in fact mo pé kudos fún pé ó tiẹ̀ try pé kò jẹ́ kó get to her yes òun náà ti ń ṣe ní thick skin tó yẹ kó ní tó yẹ pé bó ṣe ń ṣe láti ilẹ̀ tó yẹ pé tó bá ń kọ́ wá fún tí wá fún wọn like jokingly bẹ́ẹ̀ yẹn bó ṣe wá recently yìí nígbà tó fẹ́ respond sọ̀rọ̀ yìí tí ò sọ̀rọ̀ burúkú ò disrespect yìí ó sọ̀rọ̀ maturely mo gbé fún in fact ó try so tó yẹ pé bó ṣe ń wá jẹ́jẹ́ tó kàn ń ṣe títí ẹ̀ ni kò sáyẹn nǹkan tó máa wá fún mo dẹ̀ wọ̀ pé òun náà máa learn pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wọ́n ẹ jẹ́ kí kò yẹ ká máa jogún ọ̀tá fúnra wa ká máa gang fight ká máa that is what they call bullying nìyẹn because kò ṣẹ̀yìn kò bá yín jà bọ̀ sísọ pé ó ń bá wọn kan tó ń bá wọn kan jà àwọn nǹkan ọ̀tá ẹnìkan ní kinní kan kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ ká jẹ́ kó rí in fact pẹ̀lú orin ẹ̀mí tẹ̀ nǹkan yẹn èmi ò ní tàn yín jẹ o mi ò dẹ̀ ní fẹ̀kọ́ tọ́nà fún yín excuse me ṣe dáa tó ní judgment ti tèmi o wọ́n ní ká má dẹ́ni kẹ́ni lẹ́jọ́ lóòótọ́ but èmi dá yín lẹ́bi lélẹ̀ ṣe dáa lóòótọ́ take in good faith fine but ṣé bẹ́ẹ̀ náà ló dẹ́ mímọ̀ kó wọ́n yẹn máa wọnú ilé wọn máa lọ sunkún ni náà pé ṣé bẹ́ẹ̀ náà ló ń ti wá bàjẹ́ tó wá jẹ́ pé ẹnìkan kò tiẹ̀ wá fẹ́ bóun ṣé kó yẹ kó rí bẹ́ẹ̀ kí lẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ gan-an náà ó wá fẹ́ kọ́ ó wá jẹ́ ó fẹ́ married man wá ní kí ni wá lójú òrírí ó kọ́ lẹ́ni àkọ́kọ́ tó máa kọ́ fẹ́ married man now so ẹ wo ẹyẹ èèyàn mi ò ń tẹ́mi rí sí ni is my opinion ẹni tó bá tó bẹ́ẹ̀ ní comment section ẹ wá fi comment tí ò jẹ ẹ wá fi síbẹ̀ back to sender in the minna anyway anybody bá rí kó kọ nítorí bá ti mọ̀ pé o lè èpè tó mọ̀ pé o lè forí ara ẹgbẹ́
ní kò ṣẹ́ tó bá ti ṣe tó ti ju agbára rẹ lọ tiẹ̀ bá ènìyàn ìwọ náà lọ owó iṣẹ́ kékeré ó gbà bó ṣẹ́ ní ńlá because èmi ò yí mẹ́nu tèmi mi ní fi ṣe pèsè ẹni fẹ́ ní bọ́dì bọ́ ẹnikẹ́ni tó wá rò pé tó yọ̀rọ̀ Lizzy or whatever òun fẹ́ drag mi àbí òun fẹ́ drag mi wọ fracas orí ọlọ́run tí mo mú dání yìí ló máa bá mi ṣèdájọ́ fún àtàgbára back to sender tí ń bẹ lára mi. Yes látọjú oorun dáàdì wa ní pé yes pé tó bá dojú oorun ilé tí mo gba wòtòwòtò yín ẹ wà kẹ́fù kí pìtìpìtì ayé kó má lọ bá yín o àtọjú oorun lẹ́tì kódà bẹ́lí ti ẹ̀rọ ní dáàdì wa ní kí n mú wá fún yín bọ̀ mo ṣàánú yín mo kàn rọra mọ́lẹ̀ ìmọ̀ kò ní dùn yín jù bọ́ ibi tó bá lára yín gan ẹ̀yin gan máa mọ̀ ire o.